Jaloni bun le mi je o abekeni mi aji fojo gbogbo dara bi egbin. Mo ní wí fún gbogbo mutimu wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ námù lóró òkè àṣehùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀ wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ̀ tẹ́tí sí kẹ́ ẹ mọ̀ wò. We have them on Facebook, Twitter handles, and we have Ambassador Ile Ife Ajayi, Ambassador Mohammed Bello, and Katuga, Professor Ajayi from Jamaica, joining us virtually and watching proceedings of these events live. And we have them on Facebook, Twitter handles, and we have Ambassador Ile Ife Ajayi, Ambassador Mohammed Bello, and Katuga, Professor Ajayi from Jamaica, joining us virtually and watching proceedings of these events live. Moving on very quickly, Your Excellency, Your Imperial Majesty, we've actually introduced the author. It needs no further introduction. And even when we invited the book reviewer to come up here and reveal the book, he wants to step further to tell you a little bit about the author. I'd like that you just establish your shorts and move to the side so that KBC can afford to watch the goings on in these events. I also welcome all of you that are seated from diverse parts of our culture and tradition. Eki olórí, eki olórí, olórí, eki olórí, olórí. Personally, it's my personal opinion. I called Oni the Oni of the world. Severally, he has been to my events in London. It's okay. It's okay. It's okay. It's okay. Severally, he has done this, and the Oni of Ife has proved himself as somebody of integrity. Let me tell you, the world is full of a lot of people. There are people that when it's well, they are with you. There are people that when it's otherwise, they are somewhere else. But he has proved himself to my family beyond reasonable doubt that he's a person of integrity. I'm not saying he's a perfect person. But nítorí nǹkan yìí, I ṣe $5 million. I ṣe $2,000. It's not because of this book alone, but because of the person that you have proved yourself to be. Bàbá ṣe pé láàrin ìgbà tá a dé yìí náà, àwọn èèyàn tá a ti gbé dìde, Ọlọ́run ràn mí lọ́wọ́ mo dẹ̀ dúpẹ́. Ṣùgbọ́n àjẹ́ ẹ̀wẹ̀ yìí bá ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ jẹ́. Ìwà yẹn ẹ máa wúlò o. Ìfẹ́ yẹn ó wà lọ́kàn yín. You have changed the face of Ife forever. Yes, you have changed that. Yes. And it's not only to the Yorubas. Lè débì kan lu òyìnbó yẹn kò sóyìnbó tí ò ní gbé kámẹ́rà kò tí sí ọmọ olórí èyí dúdú yìí láti London yìí. Tá bá ti dé Ìjálá bá ti gbé gbogbo òyìnbó tó bá ń kọjá lọ. Níwájú Shangri-La Àṣàjẹ́ kò sọtẹ́ẹ̀lì tá gbé yín sí tí wọn ò ní dúró báyìí kọ́ bàbá ni a máa ṣàlàyé. You are king of the world.
ẹ tí mọ̀ ẹ ń try láti Kábíyèsí. Ọlọ́run máa ń mọ̀ọ́mọ̀ gbé èèyàn sípò ni ipò ọba Ọlọ́run ló gbé èèyàn sí. My Bible let me know that kò sẹ́ni tó lè dépò kan àfi tọ́lọ́run bá ṣe. Ọlọ́run ṣàánú yín láti change. Tó bá yẹ pé láti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fariwo wọ̀lú nìkan kò sí ìlú náà ní abẹ́ gbogbo àwọn Europe yẹn tán ní mọ̀pẹ́dé tẹ́ bá ti dé. Ẹ wá fìwà kún lẹ́nu iṣẹ́ ọ̀rọ̀ mi àti Barclays Wealth. Ìwà yẹn Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. Ojú òní sí ìwé yẹn á lọ káàkiri àgbáyé. Ẹ má dúró bẹ́ẹ̀ nìkan. Ẹ jẹ́ ká ronú láti bóyá ká ṣe United Nations. Mo ti ṣe rí ẹ ti rí pé mo ṣe event bẹ́ẹ̀. Ṣé rí nǹkan téèyàn ò bá polówó kò ń tà? Ẹni tó ń tà nìkan ló mọ̀. Nǹkan téèyàn bá polówó ló máa ń tà. At some point tẹ́ bá rí pé trip yín wà ní New York àtijọ́ ṣe rí mbẹ̀. Ẹ jẹ́ kó ṣe tí ò bá ju bíi suitcase kan tó bá wọ United Nations. Àwọn ẹlòmíràn tún rí Ọlọ́run lè fẹ́ ju wọn sí. There are lots of people tó fẹ́ mọ̀ nípa Yorùbá. Ẹ wọ ọmọkùnrin tẹ́ bá sọ̀rọ̀ ní Wales, ọmọkùnrin gíga pásítọ̀ yẹn. Títí dọ̀la ó sì máa ń sọ yìí pé you are a blessing to the Yorùbá race. Pé torí ẹ jẹ́ kó òun mọ̀ pé òun sọ́ọ̀sì òun náà Ifẹ̀ ló ti wá. Òun dé agree pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Thank you very much. Thank you. Ẹ má jẹ́ kó dúró ń bí nìkan. Ọlọ́run á fún yín lọ́gbọ́n yìí. For those of you that do not understand Yoruba, Àdúrà rọra mi àgbẹ̀sẹ̀. Ìwọ náà ń bá wí yẹn o Ọlọ́run mi. Ṣá máa wò mí níran jẹ́. Bàbá àdúrà ti gbà. Èmi gan tí mo wà níwájú yín ọmọ yín, mò ń wá àdúrà o, ẹ ṣàdúrà fún mi. Ìlú Ajé, níbo lájé ti bẹ̀rẹ̀? Sájí bẹ̀rẹ̀ nílùú kan ní àríwó ní Ajé. Ẹni tó ń ṣe gbogbo kò kárí àlùwàlá Ajé nílẹ̀ Káàárọ̀ Oòjíire, àwọn náà ló kàn báyìí. Màmá Ajé, màmá wa.